àwọn ọmọ èdè nísà yóò máa rọ tìjọjọ. Ǹjẹ́ bẹ́ẹ̀ kí ni àbọ̀ bẹ́ẹ̀ kí ni àbọ̀ ẹ̀kú lé bẹ́ẹ̀ kí ni àbọ̀. Ìbàlọ́wọ́ Olódùmarè náà ní ìmọ̀júwà kí làwọn kan wá ṣe gbogbo orí adé ní ìgbẹ́ ní ìyókò ojúbà òní ní àdáṣe ní òní ìgbà kì í mú yàn. Adé ọ̀pẹ lórí ọbàtà ọ̀pẹ lẹ́sẹ̀ làwọn ọba wa. Ìrẹ̀kẹ̀ ìrùkẹ̀ ọ̀pẹ ìrùkẹ̀ rẹ̀ yóò sì lókè ní àṣà ó sì pẹ́ lẹ́nu o. Gbogbo ẹ̀yin olóyè pátápátá ló kí yẹn kú kalẹ̀. Mo kí kékeré ẹni nílẹ̀ yìí ló sì ká gbọ́ wa. Ṣé pépèpé ní àwọn bàbá sọ̀rọ̀? Rí ara mi ìlò ní ìbẹ̀rẹ̀ tẹ̀. Owó mi pa àwọn èrò lòdì. Àròyé báyìí ní iṣẹ́ òwúrọ̀ mi, ìpè kíkẹ́ ní iṣẹ́ ẹ̀yẹ. Ẹ̀rí nǹkan ẹ ṣe ẹ̀yà mi lélẹ̀ yìí ní abẹ́ fún mi. Torí ayé òde òní ṣòro ńgbà tí wọ́n pa ìdá tán tí wọ́n rò ní dẹ́láyà nílé mi. Ẹ ṣe ẹkú ìnáwó kò ní tán bẹ̀. Ẹ̀rí ipò kíkò tá a wà, ẹbí a máa dúpẹ́.